bàbá rẹ̀ gò ọmọ pé òbí mọ gan. Ó ń sá káàkiri wà ń gbọ́mọ ìṣòta. Ìta lẹ́sùn. Ìta bó. Ìta my 12. Kí ló wá ṣe my 12? My 12 ni mo ti tọ́ oyún láti oṣù méjì. Kí ló tó wá bímọ bí? Kí ló tẹ́ pé bí lọ́wọ́ bímọ sí? Ìgbà tẹ́ pé followers ni mo tẹ̀rí bẹ́ẹ̀ ti máa ń ṣe fún ọ. Torí ẹ̀rọ sọ wá bímọ fún mi. Kí ló wá fẹ́ báyìí? Di accommodation mo tẹ̀ ní ti nǹkan tí mo máa ṣe. Ṣébí ní my 2 ni? Bẹ́ẹ̀ni, my 12. My 12. Bẹ́ẹ̀ni. Èló nílé ní my 12? Mo lọ lọ́lé 110. 110,000. In ilé? Face me and face you. So l'account? Bẹ́ẹ̀ni sir. Transfer fún. Bẹ́ẹ̀ni tó gba tébù. Tó gba tébù táwọn ló mọ̀ ọ́. Lọ́ta ọ̀tá mẹ́lọ̀ wọ́n bá lo ìdè wọ́n lọ tàbí wọ́n bá lọ ìjà yìí ọdún kú ànẹ́lẹ̀. Kò dáadáa o. Idris náà ti dé o. Pẹ́lẹ̀ náà 200. Wow. Ọ̀yá, ká mú pọ̀ nínú jáde. Kí ló ṣẹlẹ̀? Ẹgbàá ní ẹ̀lọ́ ìsáì. Ẹgbàá ní ẹ̀lọ́ ìjẹ́gbà lẹ̀. Ẹgbàdé.